ẹ̀yin èèyàn, mo ṣe fídíò kan of recent tí mo sọ̀rọ̀ nípa Gani Adam. Mi ò dẹ̀ bú Gani Adam níbẹ̀. Mi ò bú Gani Adam. Àlàyé ọ̀rọ̀ ni mo ṣàlàyé fún yín. Ẹ̀yin tẹ́ wá bá mi tẹ́ ń wọnú DM mi wá, tẹ́ ń sọ̀rọ̀ oríṣiríṣi, gbogbo ẹ̀ ni mo ti rí. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo gbọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni. Màá fìdí ẹ̀ múlẹ̀ fún yín nítorí pé wọ́n ní onílù ò ní fẹ́ kó tú. Ọmọ kọlẹ̀ kó tó jìbí là wá. Nílé lóko lájò, nídìílé bàbá, nídìílé ìyá. Ọmọ bíbí ilẹ̀ Káàárọ̀ Oòjíire là wá. Àwa ò dẹ̀ nílùú mi ta fẹ́ lọ. Bẹ́ẹ̀ bá balẹ̀ yìí jẹ́ tẹ́ bá tú ilẹ̀ yìí ká. Kò síbòmí ta fẹ́ lọ, ta fẹ́ pè nílùú wa. Ìlú kan ṣoṣo tá a ní náà ni. A dẹ̀ gbọ́dọ̀ protect ẹ̀. A dẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni? A gbọ́dọ̀ protect ẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí àwọn àtọ̀húnrìn wá tí wọ́n ń dorí ìtàn wa kodò, tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa fún Lárúbáwá, tí wọ́n fẹ́ gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ wa, tí wọ́n fẹ́ sọ wá di àjòjì lórí ilẹ̀ wa, wọ́n fẹ́ sọ wá di ẹrú lórí ilẹ̀ wa. Ìdí nìyí táwa fi ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín. Ẹ má dorí ìtàn kodò, ẹ má ba ìtàn jẹ́. Ẹ ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ àti ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ṣóun ló kọ́kọ́ dáyé ni kí Ọ̀yọ́ tó dáyé? Àbí Ọ̀yọ́ ló kọ́kọ́ dáyé ni kí ilẹ̀ Káàárọ̀ Oòjíire tó dáyé? Tá bá máa wí lọ, tá bá máa wí bọ̀, ẹ bẹ̀rẹ̀ sí fi ẹnu àbùkù kan orírun yín. Wọ́n dẹ̀ ní pé àwọn Yorùbá náà sọ wípé tí ọmọ ò bá bá tàn, á bá àrọ́bá. Àrọ́bá dẹ̀ ni bàbá ìtàn. Fún gbogbo ẹ̀yin ọmọ òde ìwòyí, fún gbogbo ẹ̀yin ọmọ tí wàá ṣẹ̀ṣẹ̀ ń bí, tó jẹ́ pé ẹ gbọ́ ìtàn rí, àwọn ìtàn àtẹnudẹ́nu nìkan lẹ mọ̀, tàbí ìtàn inú ìwé Samuel Johnson. Samuel Johnson náà nínú àwọn ìwé tó kọ, ó sọ níbẹ̀ pé inconclusive ni. Ó dẹ̀ sọ pé gbogbo ìtàn tóun sọ yìí o, Ọ̀yọ́ òde Ọ̀yọ́ ni wọ́n ti sọ fún òun. Ó wà nínú ìwé Samuel Johnson tẹ́ ń kà. Báwo ni ọmọ ẹrú tí wọ́n ti kó lọ láti ìgbà èwe ṣe máa wá padà dé wá sọ ìtàn yín? Àti pàápàá ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Kókó tí mo fi wá síta lénìí ni pé ẹ̀yin ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ti Gani Adam tẹ́ wá bá mi tẹ́ ń sọ fún mi pé èmi sọ ìtàn tí mi ò mọ̀, pé ìtànkítàn ni ìtàn tí mo pa. Bó yẹ kémi lọ wádìí ìtàn kémi tó máa sọ. Lákọ̀ọ́kọ́ náà, èmi kì í ṣe alárìrìsọ, mi kì í sọ nǹkan tí kò bá yé mi. Tí nǹkan ò bá yé mi, tí mo bá sọ, tí mo bá padà wádìí ẹ̀ tó bá jẹ́ pé tí mo sọ ó yàtọ̀ sí bí ìtàn yẹn ṣe rí, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀, màá padà jáde wá síta wá ṣàlàyé fún yín pé ọ̀rọ̀ ò rí bí mo ṣe sọ tẹ́lẹ̀ o, bó ṣe rí nì. Ṣùgbọ́n gbogbo wa pátápátá nílẹ̀ Káàárọ̀ Oòjíire la mọ ìtàn bí ọ̀rọ̀ Ọ̀yọ́ àti Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe jẹ́. Pàápàá jùlọ, mo sọ ń bẹ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí ogun ilẹ̀ Yorùbá, pé ó níbi tí agbára Gani mọ kò kọjá Ọ̀yọ́ nìkan. Agbára Gani ò dé gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire bí, nítorí ọmọ Oòduà ni wá. Odùduwà dẹ̀ ní ẹnikẹ́ni tó bá jókòó sórí àpèrè Oòduà, òun ni bàbá gbogbo wa. Ilé Ifẹ̀ tí gbogbo wa dẹ̀ ti lọ, ibẹ̀ ní orírun gbogbo wa. Tí orí bá dẹ̀ ti bàjẹ́, ó easy fún gbogbo ara ẹja tó kù láti bàjẹ́. Àwọn tí wọ́n ń lẹ òkò mọ́ orírun wa tí wọ́n yé wọn. Wọ́n fẹ́ sọ wá di alárìnká, wọ́n fẹ́ tú wa ká ni. Wọ́n mọ̀ pé tí ò bá ti sí orírun tí a lè tọ́ka sí pé ibi tá a ti ṣẹ̀ wá nìyí mọ́, tí a ti fẹnu àbùkù bàjẹ́, tí a ti fẹnu tẹ́ńbẹ́lú rẹ̀, tá a dẹ̀ ti ṣe kí ni, tá a ti wó lulẹ̀. Oǹdó á lọ lọ́tọ̀, Èkìtì á lọ lọ́tọ̀, Ọ̀yọ́ á lọ lọ́tọ̀, Ìjẹ̀ṣà á lọ lọ́tọ̀.
Ìjẹ̀bú á lọ lọ́tọ̀, Oǹdó gbogbo á wá skátà. Àwálé ní ìkẹyọ kankan tó pa wá pọ̀ pé ibi tá a máa pè ní orírun wa mọ́. Wọ́n fẹ́ wíkìn lágbára orírun wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán dẹ̀ ṣe kinní yìí, àwọn ọmọ ẹ̀yìn Usman Dan Fodio ni wọ́n. Àwọn ọmọ tó jẹ́ pé àwọn baba ńlá wọn Mali ni wọ́n ti wá. Àwọn baba ńlá wọn Niger ni wọ́n ti wá. Àwọn ìyáláyà wọn wọ́n wá láti ilẹ̀ Fúlàní Bòròrò. Wọ́n ti wá bí wọn sílẹ̀ yìí, wọ́n ti dàgbà. Wọ́n ti gbọ́ Yorùbá. Tẹ́ bá rí tí wọ́n ń tàbùkù orírun wa, tàbí wọ́n sọ nǹkan kan against orírun wa, kò lè yé wọn jù bẹ́ẹ̀ lọ, wọn lè mọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. So nítorí ìdí èyí, ẹ̀yin ọmọ ẹ̀yin Gani Adam tẹ́ sọ pé ìtàn tèmi ń pa èmi ò mọ̀, pé ìtàn ò yé mi, pé nǹkan tí mi ò mọ̀ ni mo sọ, wípé Ààrẹ Ọ̀nà Kakanfò pé ó kárí gbogbo ilẹ̀ kóòtù òjíire bí. Èmi wá púrùpù yín wrong lénìí. Èmi máa gbé fídíò kan wá sìn, ẹ máa gbọ́ voice kan sìn, ẹ jẹ́ kí n play voice ẹ̀ so á lè yé yín pé nǹkan táwa náà ń sọ ó yé wa, ó dẹ̀ yé gbogbo ọmọ kóòtù òjíire bí. Kò ń ṣe pé a sọ fún yín pé Gani Adam ò lágbára láti jà fún ìran ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n láti sọ wípé òun ló lórí ogun gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire gbogbo àwọn ọmọ aládé, ìyẹn làwa takò ládẹ̀ kóró ojú sí, nítorí pé ẹ lè fi àjòjì kẹ́ ẹ fi di olórí ogun lé wa lórí. Ó ní ibi tágbára ẹ̀ mọ, ibi tágbára ẹ̀ dẹ̀ mọ bẹ̀ ló máa dúró sí. Ẹnìkan ṣoṣo tó dẹ̀ lè ṣígun fún, ẹnìkan ṣoṣo tó lè pàṣẹ fún, ẹnìkan ṣoṣo tó lè sọ fún pé kúrò bẹ́ẹ̀ má lọ bẹ̀ yẹn mọ́, òun náà ni Aláàfin. Níta kàn ṣàlàyé fún yín nìyẹn, kì í ṣọ̀rọ̀ ìjà, nítorí pé mo rí pé tìjàtìjà lẹ wá. Ẹ jẹ́ kí n wá gbé wá kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n tún máa sọ tó máa yé yín dáadáa. Ẹ̀yà ẹ jẹ́ ká gbọ́. Kò fẹ́ gbọ́ tán. So wá rí ní Ọ̀yọ́, ìṣèjọba Ọ̀yọ́ ìlà ń sọ, ìṣèjọba Ọ̀yọ́ nìkan ní jẹ́ Kakanfò, kò délẹ̀ Ẹ̀gbá, kò délẹ̀ Ìjẹ̀bú, kí mo wí, kò délẹ̀ Ìjẹ̀ṣà, kò dé Èkìtì, kò dé Ifẹ̀, kò dé Oǹdó, kò dọ́wọ̀, kò dé Àwórì, kò délẹ̀ Gbómìnà, kí mo wí, kò dé gbogbo bẹ̀rùn. Ọ̀yọ́ Yorùbá là ń pè lọ́yọ̀ọ́ ń jọ, mo máa ń sọ táwọn èèyàn fi ń da nǹkan, tá a bá ń pe gbogbo wa ní Yorùbá lónìí, Ọ̀yọ́ nìkan ní ń dá jẹ́ Yorùbá ń jọun. Àwọn ọmọ Aláàfin Ọ̀yọ́ ọdún 1919 ni wọ́n pe ìpàdé, làwọn òyìnbó pe ìpàdé sí Ìbàdàn wípé kí gbogbo ọmọ kóòtù òjíire ká máa jó ọ̀kan ṣoṣo Yorùbá, torí pé ó kọ yẹn lọ gbajúmọ̀. Tó bá lọ wo ìwé tí Rev. Samuel Johnson kọ The History of the Yorùbás, ó jọyè wa pé òun sọ̀rọ̀ nípa Yorùbá Ọ̀yọ́ ni àwọn tí ń jẹ Yorùbá nù. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni. Kí mo wí? Oyè abẹ́ Aláàfin Ọ̀yọ́ nìkan ni Kakanfò. Kì í ṣe pé bóyá nígbà tí wàá jẹ Kakanfò o, ó ti wá dòǹdó, ó dé Bìíní, kò débẹ̀. Kí ni mo wí? Kò dé Bìíní, kò dòǹdó. Oyè tí Gani Adams tí wọ́n lọ gbà, ẹ̀kọ́ gidi ló jẹ́ fún gbogbo wa. Kán tó fi ẹ́ joyè, wádìí dáadáa, wádìí ìtàn dáadáa kó tó gba oyè yẹn. Gàdí nìyẹn tí mo sọ fún yín wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè ọmọdé, kì í ṣe oyè ọmọdé àtọ́, ṣùgbọ́n kò sí lábẹ́ Oǹdó, kò sí lábẹ́ Èkìtì, kò dé Èkìtì, kò dé Oǹdó, kò dé Ẹ̀gbá, kò dé Ìjẹ̀bú, kò dé Èkó, bó ṣe rí nìyẹn. Now ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ yìí, ẹ gbọ́ wípé ó ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ ń jẹ, kò dé Oǹdó, kò dé Ẹ̀gbá, kò dé Èkìtì. Ó dá orúkọ ẹ̀bẹ̀ yẹn, àwọn ibi tí Ọ̀yọ́ yẹn, oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn tó dé, ó wà in between Ọ̀yọ́ àti Ìlọrin fún ara rẹ̀. Mo sọ níjọ́sí wípé up to now Ọ̀yọ́ yìí wà lábẹ́ Ìlọrin. Ẹ lọ investigate ìtàn tí mo sọ yìí, Ọ̀yọ́ they are still under Ìlọrin up to now. Ẹ̀yin ẹ wá béèrè wípé Ọ̀yọ́ tó ń pariwo empire yìí, ṣé Ọ̀yọ́ ń bẹ tó wà ń bẹ yẹn, ṣé wọn ò san ìṣàkọlẹ̀ fún Ìlọrin rí? Ṣé wọn ò san ìṣàkọlẹ̀ fún ìlú Ìbàdàn rí? Ìbàdàn ló ní last empire. Ìbàdàn máa claim ilẹ̀. Ìbàdàn tó ní last empire, wọn ò máa kó àwọn ọmọ ọlọ́mọ lọ ṣòwò ẹrú. Ọ̀yọ́ ló ń kó àwọn ọmọ. An influence of bàbá ẹ̀ which is Ọ̀rànmíyàn, òun ni wọ́n fi wọ Aláàfin nígbà yẹn tó wá ń claim ní ìsìnkú òun lòun ní agbára. Ó yẹ yín nìsín. Bí wọ́n ṣe change stories òun lẹ rí yẹn o.
ẹ wá ní Ọọ̀ni ó fẹ́ yan Ààrẹ Ọ̀nà Kakanfò of Oòduà ló kárí ayé, òun ni ògo àgbáyé tẹ́ ẹ̀ bá mọ̀, not Yorùbá. Ó yẹ yín nìsín. Yorùbá pé à ń bá yín jẹ́ orúkọ Yorùbá kò sí ìbànújẹ́ kan níbẹ̀. Ìgbà tá a dẹ̀ ti ń dá orúkọ Yorùbá yẹn, agbára ẹ̀ kò wá sí lọ́wọ́ ẹ̀ mọ́, kò wáyé ká láàfin wá jáde kó wá sọ wípé àwọn làwọn ní right láti máa jẹ oyè tó bá ti cover Yorùbá. So ẹ wá sọ fún wa wípé àwọn ọba tó kù figurehead ni wọ́n ní. Àwọn Ìwí Adó, Déjì of Àkúrẹ́, àwọn ọba jàǹkànjàǹkàn wọn yẹn, Ọlọ́ta of Ọ̀tà, Àkárìgbò, Alákí of Ẹ̀gbá, Àwùjalẹ̀ nǹkan kan wọn yẹn, ẹ̀ ń sọ fún wa wípé figurehead ni wọ́n jẹ́. Olúbàdàn lè joyè. Ṣé mọ̀ wípé Báṣọ̀run ti ìlú Ìbàdàn, ṣé mọ̀ pé ó ju Ààrẹ Ọ̀nà Kakanfò tí ìlú Ọ̀yọ́ yàn. Ẹ lọ béèrè oyè Báṣọ̀run nílùú Ìbàdàn, ó ju oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀yọ́ lọ. Tẹ́ ẹ bá gbọ́ ìtàn, a máa fi ìtàn balẹ̀ fún yín kẹ́ ẹ bá lè mọ̀. Láti jẹ́ kẹ́ mọ̀ pé agbára Ọ̀yọ́ kò ní nǹkan kan, wọn ò ní agbára kankan. Àwọn ìlú Ọ̀yọ́ wọ̀nyí wọ́n máa ń pa gbogbo story àti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹni tó bá mọ Ọ̀yọ́ á mọ̀ pé dìde táwa ọ̀dọ́ ta dìde ní ìkíni òkè sọmọ Ilé Ifẹ̀, bọ̀ ọmọ Alẹ́ Ifẹ̀ ni mí. Ẹni tó bá mọ̀ tún máa Alẹ́ Ifẹ̀ ó máa yé dáadáa, á mọ̀ wípé Ilé Ifẹ̀ tá à ń sọ yìí o, gbogbo wa pátá la ní agbo ilé síbẹ̀. Alẹ́ Ifẹ̀ àti Oǹdó àti Èkìtì àti Ọ̀yọ́ tí wọ́n ń sọ yìí àti Ìbàdàn àti kíní títí dé Ghana Syria lóhùn kankan wọ̀nyẹn, gbogbo wọn wọ̀nyẹn Alẹ́ Ifẹ̀ ni. Ó yẹ bẹ́ẹ̀ is Alẹ́ Ifẹ̀. Ṣùgbọ́n ilé àwọn Alẹ́ Ifẹ̀ òun ni Ilé Ifẹ̀ tá à ń rí lónìí. So tí Èkìtì bá débẹ̀, tó bá débẹ̀ wá rí agbo ilé ẹ̀ níbẹ̀, tí Oǹdó bá débẹ̀ á rí agbo ilé tiẹ̀ níbẹ̀. Ó yẹ yín bẹ́yẹn, òun á fi pè ní ilé àwọn Alẹ́ Ifẹ̀, òun ni a sọ di Ilé Ifẹ̀ lónìí. So kẹ́lẹ́ bá mọ̀ pé mo ní right láti máa sọ̀rọ̀ Ifẹ̀. Now ibi tí ẹ ti mọ̀ pa Aláàfin Ọ̀wọ́ Adé, wọn ò mọ nǹkan tí wọ́n ṣe, wọn ò mọ ìtàn, ó yẹ kí wọ́n fi ara balẹ̀ kó má bàa tì wọ́n pa. Ayá tiẹ̀ débì kan wọ́n á lè yọ ṣọ́ọ̀kì yẹn lẹ́sẹ̀. Aláàfin nílò láti fura. Èèyàn ọ̀dẹ̀ kì í kọ́ tiẹ̀ mọ́ tiẹ̀, ìwà tó wà nínú Aláàfin wù jáde. Wọ́n lọ sí ìlú Ọ̀fà, wọ́n lọ pa ìtàn kan nílùú Ọ̀fà. Wọ́n sọ fún Ọlọ́fà wípé Ọ̀yọ́ ló ní Ọ̀fà, Ọ̀fà ló ní Ọ̀yọ́. Wọ́n nítorí prince kan ló wá láti ìlú Ọ̀yọ́ tó wá tẹ ìlú Ọ̀fà dó. Ọlọ́fà fara ẹ̀gbẹ́ mọ̀ pé àwọn ọmọ ìtàn wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní wípé ìtàn táláàfin sọ yẹn F9 ìtàn ni. Ìgbà tí a tẹ ìlú Ọ̀fà dó, ìlú Ọ̀yọ́ yìí wọn ò tí tẹ̀ dó. Ìlú Ọ̀yọ́ wọn ò tí tẹ̀ dó nígbà tá a tẹ ìlú Ọ̀fà. Ìlú Ọ̀yọ́ ìgbà náà àgọ́dọ̀ Ọ̀yọ́ tó ń wáyé ìgbà náà ṣẹ̀tẹ̀ dó. Ọ̀yọ́ empire tí wọ́n sọ yìí, ọ̀rọ̀ míyàn fara ẹ̀ kò mọ̀ nǹkan tó jẹ́ Ọ̀yọ́ náà. Ṣọ́nà míyàn mọ̀ nǹkan tó jẹ́ Ọ̀yọ́ ni. Ọ̀rọ̀ míyàn mọ̀ nǹkan tó jẹ́ Ọ̀yọ́ náà. Ta ni the first Aláàfin ní àgọ́dọ̀ Ọ̀yọ́ tí wọ́n wáyé? Ṣebí Ààrẹ Àtìbà ni, ṣebí Aláàfin Àtìbà ni. Ṣebí òun ni the first Aláàfin ní Ọ̀yọ́ tí wọ́n wáyé. So why tẹ́ fi wá máa sọ fún wa wípé prince kan ló dìde níbẹ̀ tó lọ tẹ̀lú Ọ̀fà? Ẹ rí pé irọ́ lẹ̀ ń pa yẹn. Tẹ́ ẹ bá mọ ìtàn, ẹ lọ mọ ìtàn. Mi ò sílé láti jọ́sí, òun ni ò jẹ́ kí n sọ̀rọ̀. So tẹ́ ẹ bá mọ ìtàn, ẹ lọ mọ ìtàn dáadáa. Ó yẹ yín nìsín. So Lájí Abbas, mo fẹ́ máa tún àwọn irọ́ wọn kankan nínú ìtàn tí wọ́n pa, mo fẹ́ máa tún síta. Àtijọ́ tí Lájí Abbas ti wá lọ ń ṣiṣẹ́ pẹ̀lú Ọ̀yọ́, wọ́n lọ sí Ilé Ifẹ̀, bọ̀ Ilé Ifẹ̀ wọ́n tẹ́ bá lọ sí Ilé Ifẹ̀, tẹ́ bá fẹ́ lọ gba ìtàn, Ilé Ifẹ̀ wọ́n máa ń ṣèwádìí, wọ́n máa ń dáfá. Tí Ifá bá ti ní wọn gbọ́dọ̀ fún ẹ, wọn ò lè mú ẹwọ ìyàrá tí ẹ kọ́ mú ẹwọ láti mọ ìtàn, wọn ò lè mú ẹwọ lára. Ṣùgbọ́n tí Ifá bá ti ní kí wọ́n fi hàn ẹ́, wọ́n máa mú ẹwọ ìyàrá yẹn, wọ́n dẹ̀ máa sọ àwọn ìtàn yẹn fún ẹ. Ó yẹ yín nìsín. Lájí Abbas lọ Ilé Ifẹ̀, nígbà tó wọ́n kódà wọ́n ti nǹkan tó yẹ kó ṣe ó ti ṣe, wọ́n ti dá fún ti everything. Ó yẹ yín nìsín. Ìgbà tó wọ́n fẹ́ wọ kíní yẹn, wọ́n wá béèrè lọ́wọ́ Ifá. Ifá wá ní wọn gbọ́dọ̀ fi hàn kankan. So wọn ò fi nǹkan kan hàn Lájí Abbas. Ìgbà tí Ifẹ̀ kọ̀ tí wọ́n wá fi history wọn hàn, òun ni Lájí Abbas fi wá bọ́ sórí ayélujára tó wá ń sọ játijàti yánmọ̀yánmọ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní sọ against Ilé Ifẹ̀. Ó yẹ yín nìsín. Ọ̀yọ́ ni Lájí Abbas ń ṣiṣẹ́ fún. Àwọn kan lọ sórí ètò ẹ̀ wọ́n béèrè ìtàn kan lọ́wọ́ rẹ̀, ó lóun ò mọ̀, máa gbé jáde, ẹ̀ mọ̀ pé irọ́ ni Lájí Abbas ń pa. Ẹ wá wo ọ̀rọ̀ tó wá sọ níbí nísìnyí tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó sọ bí tó yẹ ká. Àwa náà sọ fún yín wípé Aláàfin tí wọ́n pariwo yìí, Ọ̀yọ́ empire tí wọ́n pariwo yìí, Yorùbá tí wọ́n pariwo yìí, kò dé Oǹdó, kò dé Èkìtì. Tí Ọọ̀ni bá ṣe yan Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, òun ló ṣẹ̀ṣẹ̀ dé Oǹdó, ló ṣẹ̀ṣẹ̀ dé Èkìtì, ló ṣẹ̀ṣẹ̀ dé Ẹ̀gbá. Òun lẹ fi rí pé Aláké fi ti lọ yan Ààrẹ Ọ̀nà Kakanfò ti ìlú Ẹ̀gbá. So Ààrẹ Ọ̀nà Kakanfò Oòduà ilẹ̀ Oòduà tí Ọọ̀ni bá ṣe yàn, àwọn láwọn máa control Ààrẹ Ọ̀nà Kakanfò ti Ẹ̀gbá, Ààrẹ Ọ̀nà Kakanfò ti Oǹdó, Ààrẹ Ọ̀nà Kakanfò ti Èkìtì, Ààrẹ Ọ̀nà Kakanfò ti Iléṣà, àwọn láṣà máa control wọn. Ó yẹ yín bẹ́ẹ̀ yẹn bí nǹkan ṣe rí, àwa máa dá ìtàn padà. Mo ń sọ fún yín, nǹkan máa change láìpẹ́ yìí, ẹ máa wò. Ṣáláàfin ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, kò lè rí ilẹ̀ Yorùbá bàjẹ́. Àti Ọ̀yọ́ o, àti àwọn náà máa ba tiwọn jẹ́. So ẹ lè balẹ̀ tiwa jẹ́. Tẹ́ bá ní ká má sọ̀rọ̀, a máa sọ̀rọ̀, a kì í ṣe òmùgọ̀. Ọmọ ọkọ òun ni wá. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Nítorí ìdí èyí, bó ṣe jẹ́ gangan, history gangan lẹ gbọ́ yìí, bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. Kì í ṣe pé bóyá abùmọ́ Gani Adam àbí ayọ kúrò nínú ọ̀rọ̀ ẹ o. Bí ọ̀rọ̀ ẹ ṣe rí gangan nìyẹn.
kódà kẹ́ ẹ pé oyún inú kẹ́ ẹ bí léèrè nípa Ààrẹ Ọ̀nà Kakanfò àti ìlú Ọ̀yọ́ wọ́n á ṣàlàyé fún yín tí ò rújú. Ẹ yé fa wàhálà, ẹ lọ mójútó ààbò, wọ́n ṣáà ti ṣígun fún yín. Ẹ lọ mójútó ààbò ilẹ̀ Ìlọrin àti gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ mójútó. Ó dàbọ̀, ẹ yé fa wàhálà kiri.